tó bá jẹ́ bí ìròyìn yàjóyàjó yìí ṣe lọ ni a nílò láti jọ wo fídíò yìí o. Ìdí tí Trump tó ṣe fẹ́ wá sórílẹ̀‐èdè Nàìjíríà àti pé ó ti ṣetán. Àwọn jagunjagun sójà ilẹ̀ Amẹ́ríkà ti fi ọ̀nà hàn ibi tí wọ́n gbà láti wọ orílẹ̀‐èdè Nàìjíríà, ibùdó ibi tí wọ́n fi ibùdó ogun wọn sí. Nǹkan mà ń bẹ, ẹ jẹ́ a jọ wo fídíò yìí tán o. Trump ti rí. Ọ̀rọ̀ Trump ń bọ̀ wá sí Nàìjíríà kò bọ̀ wá sí Nàìjíríà ó ti di tọ́rọ́ fọ́nkálé láàrin gbogbo àgbáyé. Kí nìdí pàtàkì tí Trump fi sọ wípé òun ń bọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà? Ẹ rí wípé fídíò tá a fi hàn yín nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí ó fi yé wa bí Trump àtàwọn sójà rẹ̀ bí wọ́n ṣe ń múra àti ọ̀nà tí wọ́n gbà láti wọ orílẹ̀-èdè Nàìjíríà. Kí nìdí tí ààrẹ ìlú kan fi sọ wípé òun fẹ́ lọ sí ìlú kejì láti lọ bá wọn dojúkọ àwọn agbésùmọ̀mí? Gbogbo òdí ẹ̀ pátá la máa gbọ́ lórí ètò yìí lónìí. Trump sọ wípé àwọn agbésùmọ̀mí ń pa àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tí wọ́n sì ń pa wọ́n nípakúpa. Ṣùgbọ́n àwọn ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ní kò jọ́ o, kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ni àwọn agbésùmọ̀mí yìí ni wọ́n ń pa. Wọ́n ní wọn ò mẹ́nìkan, wọn ò mọ ẹ̀sìn kan. Bí wọ́n ti ń pa mùsùlùmí, tí wọ́n ń pa kìrìsìtẹ́nì ni wọ́n ń pa àwọn ẹlẹ́sìn kan àbáláyé. Ṣùgbọ́n ṣá, ó ṣe kìrìsìtẹ́nì, ó ṣe ẹlẹ́sìn àbáláyé, ó ṣe mùsùlùmí. Agbésùmọ̀mí wà, wọ́n sì ń pa àwọn ènìyàn. Ìyẹn lọ̀rọ̀ táwa ń sọ. Ṣó yẹ kí agbésùmọ̀mí wà? Ṣó yẹ kí wọ́n gbilẹ̀ tó báyìí? Bí ó ṣe ń ṣẹlẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé-iṣẹ́ ìròyìn tó jẹ́ torílẹ̀-èdè yìí wọn kì í sábà gbéròyìn yìí, ṣùgbọ́n ilẹ̀ Amẹ́ríkà ń rí àwọn ìṣẹ̀lẹ̀ yìí lórí social media, lórí sátáláìtì tiwọn. Ju gbogbo ẹ̀ lọ, Trump, ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà lòun ń bọ̀ o. Ó sì ti múra tán láti bá orílẹ̀-èdè Nàìjíríà gbógun ti àwọn tó ń pa ènìyàn nípakúpa. Àwa ò ní sọ pé kìrìsìtẹ́nì nìkan. Tá a bá fẹ́ sòótọ́ ọ̀rọ̀, kì í ṣe kìrìsìtẹ́nì nìkan làwọn ará bí ń pa o. Ṣùgbọ́n èdè àìyedè oríṣiríṣi ló ti wáyé lórí ọ̀rọ̀ yìí. Àwọn kan ní kí Trump tètè máa bọ̀ ó kó wá gbà wọ́n nítorí pé àwọn ti sọ ìrètí àwọn nù lórílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ lórí ètò ààbò. Ọkùnrin sójà kan náà sọ̀rọ̀. Ọmọ Nàìjíríà ni, Yorùbá ní pàápàá, sójà Amẹ́ríkà ni. Ẹjẹ́ àgbọ̀n. All na do na to cruise. We don't know say na cruise Nigeria dey for no sense. Just come cash cruise online, nobody get sense. After 3 days, they don't forget, they don't move on. Anywhere belle face fans, na no get sense. Na one na president, all na leaders. Then they chop na head, na no get sense. Cause they know so most of na no get sense. Na 10 kilo by me una get. Lekki to get happen. All happen, they kill many people. They like say na AI. Say it no happen. Na no get sense. No brain. I always thank God say I joined the greatest force. Covered by the greatest force. They don't burn anybody papa mama where. Up on top of my own lyrical head. Now talk say US no like America. USA no like Nigeria. Now Nigeria plenty pass America. Go and check your record. I don't just talk like you or whoop say I no get sense. I know they do research. Now Nigerians plenty pass for Yankee among all the old Africans. But USA no like Nigerians. But now Nigeria plenty pass. Number 2. And I'm gonna spread the yaya rumor. They see all those buruku Portable, all those idiots, Mr. Jollof, all those gay giving you get sense. When we said, nah, all of them don't try to apply for American visa. They don't give that Jollof. The Portable don't beg for American visa more than 25 times before they can't give them the 26th time. All those gay, they don't go US embassy, they deny them. They're plenty like that. And at the end of the day, now America, they still can't settle down. They will call the big party in their old age. And all the buruku. Now Yankee, they save all of them life. Nobody. But now this same Yankee, I thought say no like me now. Now this same Yankee, now they come. We say all of that they use you last hope. All na year British. If the life don't spoil for Nigeria, now don't fall off. Now Yankee na go come the big party. We are the always talk. Evidence yakpa. I save him. Mr. Jollof don't go US embassy more than 5,000 times. They don't give him visa. Only Buruku. He can't talk to now America like Nigeria. Nigerians now plenty pass for America.
among the whole Africans, and USA don't like Nigeria. Number two, in a thought say if USA go any country, say any country where they enter, they always scatter. Now lie, now no get sense. Now they do now research. Now only Buruku be most of them. Now why I jack in my 20s? Now can't join the greatest force, which I'm always happy. Fake army where they he pain them. You understand? He pain them. US army to Gara, fake army. In a thought say US army, then they go anywhere where they go, say that they always make sure say the country no progress again. Now the lori Buruku. Make I count the numbers of countries. Ọ̀rọ̀ láti gbọ́ látẹnu ọkùnrin yìí, ṣùgbọ́n o àwọn èèyàn ní kí Trump wá bá àwọn o kó ṣàánú àwọn o bẹ́ẹ̀ làwọn kan ń pé wàhálà wà ń bẹ̀ àlùmọ́ọ́nì resources orílẹ̀-èdè yìí ló fẹ́ wá kó lọ sílùú Amẹ́ríkà bẹ́ẹ̀ ni àwọn kan ní ẹgbẹ́nu dákẹ́wà yìí kí lẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn kí ni ń jẹ́ resources wo gan-an lẹ̀ ń pariwo pé Trump ń bọ̀ wá kó àbá kì í ṣe àwọn kan ló ń kó tẹ́lẹ̀ ni ṣé resources ọ̀hún ṣó tiẹ̀ wá wúlò fún ọmọ aláìléèyàn kan tàbí mẹ̀kúnnù tó ń jìyà àníṣe kí Trump wá gba àwọn ọmọ òrukàn kó wá gbà wọ́n sílẹ̀ o torí àwọn sọ̀rọ̀ ìtìnà. Trump ṣé kó wá àbí kó mọ̀ wá ṣùgbọ́n o àṣírí ti wá tú pátápátá báyìí o àṣé gbogbo bí àwọn agbésùnmọ̀mí jẹ́ ṣe ń pitú ọwọ́ wọn yìí tí kò sí ìgbésẹ̀ àti ṣẹ́gun àwọn ìkà èèyàn yìí ló ń bí Trump nínú ó fẹ́ jọ bíi pé ọ̀rọ̀ náà lọ́wọ́ kan àbòsí nínú tí ìgbésùnmọ̀mí fi gbilẹ̀ bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ó ní kí ló dé tí àyà àwọn sójà fi ń fẹ̀yìn lélẹ̀ lójú ogun àwọn báńdíìtì ó ní níbo ni wọ́n ti ń rí àwọn nǹkan ìjà ogun tó le tó bẹ́ẹ̀ ta ló ń kó fún wọn àwọn wo ló kó wọn wọ orílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé tágbára ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ò ká wọn tán pátápátá ìrànlọ́wọ́ lòun fẹ́ wá ṣe o ìrànlọ́wọ́ gan-an lòun fẹ́ wá ṣe láti gbógun ti agbésùmọ̀mí kò jọ pé òpin fẹ́ dé bá táwọn ò bá lọ́wọ́ sí i. tẹ́ ẹ̀ bá gbàgbé ikú oró táwọn agbésùmọ̀mí fi pa àwọn olùjọ́sìn nínú ilé ìjọsìn lọ́wọ́ nípínlẹ̀ Ondo ó wà nù tó ń bí Trump nínú pé wọn ò sí rẹ́nì kankan mú títí di àkókò yìí. ó ní kí làbọ̀ àwọn Boko Haram tí wọ́n ti ṣekú pa ogunlọ́gọ̀ ènìyàn tí wọ́n tún dáríjì wọ́n báwọn èèyàn ṣe ń béèrè nìyẹn o lẹ́yìn tí wọ́n sọ wípé àwọn di àtúnbí tàbí àwọn ronúpìwàdà. wọ́n ní kànràn kan dá sẹ̀ríà fún wọn inú sójà ni wọ́n tún ń gbà wọ́n sí. bẹ́ẹ̀ àìmọye èèyàn tí kì í ṣe agbésùmọ̀mí tó ti di àtúnbí nínú àtìmọ́lé tí ò sì pààyàn ni kò ní àǹfààní táwọn tó ti pa ogunlọ́gọ̀ èèyàn níyìí tí wọ́n ń pera wọn ní agbésùmọ̀mí. yàtọ̀ fún iṣẹ́ wọ́n tún ń fi owó ìjọba bá wọn lò síbẹ̀síbẹ̀ ìwà ìgbésùmọ̀mí ò lọ sódò lọ mú mi. ẹ gbọ́ ṣó yẹ kí Trump ó wá àbí kò yẹ kó wá. àmọ́ ń tá a rí nínú àwòrán tá a fi hàn yìí Trump ti ṣetán kì í ṣe ṣeréṣeré mọ́ o ó ti ṣetán láti gbé ibùdó ológun tí yóò fi kọjú ìjà sáwọn alákatakítí yìí dìde alákatakítí ẹlẹ́yàmẹ̀yà alákatakítí ẹlẹ́sìn dé. àwọn kan ní ẹ yéé pariwo rìsọ́sìsì nítorí tí ẹni tí agbésùmọ̀mí bá dẹ̀mí rẹ̀ légbodò kò ní gbáyé. wọ́n ní kí làbọ̀ rìsọ́sìsì tẹ́ ń pariwo tẹ́ wá ń sọ wípé ẹni Trump fẹ́ kó àfàìkó rìsọ́sìsì Trump ṣe kán máa dẹ̀mí èèyàn légbodò ló dáa ṣe bẹ́ẹ̀ ni ẹ̀mí ẹ̀ bá wà láyé ní ìrántí rìsọ́sìsì. àwọn kan ní àwọn sójà Trump wọ́n ti ní ibùdó káàkiri bíi Poland, Germany pé kí ló dé tí wọn ò kó rìsọ́sìsì wọn tí wọn ò kó àlùmọ́ọ́nì wọn. wọ́n ní kílẹ̀ tiẹ̀ ń sọ lẹ́nu tí ò dùn yìí. wọ́n ní kílẹ̀ ní tílẹ̀ Amẹ́ríkà ò ní kílẹ̀ ní tí ẹ fi jù wọ́n lọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá kiri. wọ́n ní ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ o
kí ló dé torílẹ̀-èdè Nàìjíríà náà ń wòran àwọn agbésùmọ̀mí látọjọ́ yìí títí di àsìkò yìí? Wọ́n wá fi ilé ìfọpo tó tóbi jù lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n tún fi ṣe àpẹẹrẹ pé bí a ṣe ní gbogbo nǹkan tó yìí náà, ilé ìfọpo tó tóbi jù lórílẹ̀-èdè Nàìjíríà sì ń lọ ra crude oil nílẹ̀ Amẹ́ríkà bá a ṣe ní bí wọn ò ṣe ní ọ́ìlì tí wọn ò ní tó wà yìí. Wọ́n ní wọ́n tún wá ń ṣe ọ́ìlì tiwọn, pẹtiróòlù tiwọn tó tún wá pọ̀ ju tiwa lọ. Wọ́n ní resources wo lẹ̀ ń sọ tó fẹ́ kọjá ẹ̀mí èèyàn. Wọ́n ní béèyàn ò bá ponú tán pátápátá, irú ìròrí bẹ́ẹ̀ kò ní wá sọ́pọlọ ẹ̀ àfẹni tí ó bá rí jẹ nídìí mọ̀dàrú nìkan. Bílù Nàìjíríà ṣe ní ọ́ìlì ju Amẹ́ríkà lọ tó, wọ́n ní epo ní Amẹ́ríkà tó sì pọ̀ ju torílẹ̀-èdè wa lọ. Wọ́n ní kò rọrùn fún orílẹ̀-èdè kan láti jí nǹkan orílẹ̀-èdè míì tàbí kó lọ bí àlùmọ́ọ́nì tí ò bá sí àṣẹ àwọn ọmọ onílé ń bẹ̀. Ṣé gbogbo àwọn tó ń wakùsà náà? Ṣé gbogbo àwọn tó ń jí àlùmọ́ọ́nì wa náà? Ṣé gbogbo owó tí wọ́n ń san, ṣé ọwọ́ gbogbo èèyàn ló ń dé sí àbọ̀wọ́ àwọn kan? Ọ̀rọ̀ Kìrìsìtẹ́nì nìkan kọ́ làwa ń sọ lórí ètò yìí. Nǹkan tá à ń wí ni pé agbésùmọ̀mí ń pa àwọn ènìyàn ní Nàìjíríà. Ó fojú hàn sí gbogbo àgbáyé. Ó sì yẹ kí ìfẹ̀míṣòfò náà dópin. Ṣé kí Trump wá ni? Àbí kó mọ̀ wá kí wọ́n fi àwọn agbésùmọ̀mí sílẹ̀ pẹ̀lú apá tí ò ká wọn, táwọn sójà wá sì ń fẹ̀yìn lélẹ̀ lójú ogun báńdíìtì. Ọ̀pọ̀ ènìyàn ló sọ̀rọ̀, ṣùgbọ́n wọ́n ní ká béèrè ni o. Ká béèrè pé ṣé ìtílẹ̀ Amẹ́ríkà fẹ́ ṣe dáa àbí kò dáa. Ẹ jẹ́ á pàdé ní comment section. Wọ́n ní ṣé kí wọ́n wá àbí kí wọ́n mọ̀ wá. Ìbéèrè táwọn ènìyàn tí wọ́n ń béèrè ni pé àwọn tó fẹ́ kó wá ní kí ni àǹfààní wíwá rẹ̀? Tí ò bá wá, ewu wo ló wà ńbẹ̀? Kí láǹfààní tó wà ńbẹ̀? Wọ́n ní kí tẹrú tọmọ kí wọ́n máa gbé nígbé àlàáfíà lórílẹ̀‐èdè Nàìjíríà ló wúlò. Wọ́n ní kí láǹfààní ẹ̀ṣọ́ tí tẹrú tọmọ ní tí ò wúlò fẹ́rú tó jọmọ nìkan ló ń lò ó. Wọ́n ní kárí ayé lọ̀rọ̀ báńdíìtì, ṣùgbọ́n ìkan pọ̀ jù kan lọ ni o. Wọ́n ní ká tún wá rẹ́ni ranni lẹ́rù, ká tún máa ní kó fi í lẹ̀. Wọ́n ní ṣe ejò ọ̀mọ́ lọ́wọ́ nínú báyìí. Ìyẹn ní béèrè tẹ́lòmíì ń béèrè káàkiri o. Wọ́n ní jọ̀wọ́ ni àwọn amòòkùnṣìkà ni wọn ò ní yé di ẹ̀rù jẹ̀jẹ̀ sáàrin ìlú mọ́. Agbára ta ló lè kà? Ẹ jẹ́ á pàdé ní comment section. Ṣé kí Trump wá àbí kó má wá? Kí ni yóò ṣẹlẹ̀ tó bá wá? Kí ni yóò ṣẹlẹ̀ tí kò bá wá? Ẹ má jẹ́ kẹ́rù bà yín. Ìta ń sọ ni wípé ẹni tí yóò wọ̀dọ̀ lóminú ń kọ.